Ẹ̀yin tèmi, ṣé ẹ ti rí fọ́nrán tí a ṣẹ̀ṣẹ̀ wò tán nísìnyí? Fọ́nrán yìí ti ń fa àwọn awuyewuye gan-an ìyẹn lórí ẹ̀rọ káyélujára nítorí pé kíni ó ya àwọn èèyàn lẹ́nu pé ṣó possible ṣá wípé kí King Wasiu Ayinde Marshal olúwayé Fuji ẹ dẹ̀ mọ ipò ńlá náà tán dì mú ìyẹn gan-an ní gbogbo Ìjẹ̀bú land wípé kí wọ́n forí balẹ̀ ìyẹn fúnyàn kì í ṣe pé wọ́n kàn lọ sílé ẹni yẹn tán forí balẹ̀ fún tó wá jẹ́ lórí stage tiwọn gbogbo wa la mọ̀ ìyẹn ipò tó jẹ́ pé olúwayé Fuji wà in fact ní ìdí iṣẹ́ orin gan àti ní ìdí iṣẹ́ Fuji àti ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú àti nípínlẹ̀ Ògùn nílẹ̀ Yorùbá gan ṣùgbọ́n ó yà wọ́n lẹ́nu pé ta lọkùnrin lè jẹ́ tó jẹ́ pé ìyẹn King Wasiu Ayinde tó ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi orí balẹ̀ fún wọn ní orí stage mo wá ní pé èmi náà wà mo wá kájọ mẹ́nu bà ìyẹn nípa bàbá tẹ̀sẹ̀ wò tán yìí bàbá tẹ̀ wò tán yìí orúkọ wọn náà ni ìyẹn olóyè Láyéwọlá Láí Amọ́jẹ̀ ìyẹn tó jẹ́ ọ̀kọ́lọ́mọ ti Awẹ́ ìyẹn Awẹ́ Kingdom tó jẹ́ pé àwọn ni alága àti olùdásílẹ̀ ìyẹn Amọ̀ Group of Company. Àwọn tí ò bá mọ bàbá yìí àwọn tó bá jẹ́ àgbàlagbà níbi 80s ni bàbá ti jẹ́ billionaire ẹ mọ̀ àwọn bíi 80s tó yẹ pé bí wọ́n tẹ̀ tí bí irú àwa yàtọ̀ bíi 70s 80s ni bàbá ti jẹ́ billionaire tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé àwọn olórin láyé ìgbà wọn yẹn wọ́n máa ń kọ orin ìyẹn fún bàbá nínú àwo wọn gan tó máa ń yìn wọ́n pàápàá jùlọ bàbá tí Ebenezer Obey wọn náà wà lára àwọn tẹ́ pé wọ́n fi orin kí bàbá ìyẹn nínú àwọn àwo wọn láti bí àwọn tó ti kọjá ogójì ọdún sẹ́yìn ni ó tẹ́ pé wọ́n fi orin kí wọn nínú àwo bàbá Láyéwọlá Amọ́jẹ̀ wọn ò kéré rárá wọn ò kéré àtọ́ ìyá bàbá wọn mo rò pé ìdí nìyẹn tí wàá ti fi wò pé bàbá yìí tó jẹ́ pé àwọn náà ti pẹ́ tán ti wà tán wò pé òkè ẹ jẹ́ ká bọ̀wọ̀ ìyẹn fún ìyẹn àgbàlagbà gẹ́gẹ́ bí mo sọ̀rọ̀ àwọn tó bá jẹ́ àgbàlagbà tó bá láǹfààní láti bá fọ́ọ̀rìn pàdé tí wọ́n ti gbọ́ orin Odò Láyé Àrẹ̀mú láyé ìgbà wọn yẹn wọ́n ti kọ orin ìyẹn nípa bàbá yìí dáadáa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ńláńlá tó ń kọ jùjú níbi 80s 90s wọ́n ti kọ orin nínú àwo tán ti fi kí ìyẹn bàbá yìí dáadáa tẹ́yìn ọ̀bá mọ̀ ẹ̀jẹ̀ ń ja yín tán pé bàbá yìí nàbí wọn nínú oṣù kẹsàn-án ìyẹn ọjọ́ kẹtàdínlógún ìyẹn 17 September 1944 ọ̀nà bí ìyẹn bàbá Láyéwọlá ọdún yẹ 2024 ní bàbá pé 80 years tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káàkiri ìyẹn ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé àti àwọn olórin ńláńlá àwọn ni wọ́n péjọ ìyẹn síbẹ̀ ìyẹn fún bàbá yìí ìyẹn bàbá Láyéwọlá yìí bàbá tí mò ń sọ yìí tẹ́yìn ò bá mọ̀ wọ́n ọ̀kan lọ́mọ ní níbo tó yẹ kí wọ́n fi wọ́n jẹ ọ̀kan lọ́mọ ìyẹn ní ìlú tó jẹ́ pé ìyẹn tí wọ́n ti wá ìyẹn ní ìlú Awẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ gangan ni wọ́n ti wá ọ̀kan lọ́mọ ti ìlú Awẹ́ bàbá yìí jẹ́ philanthropist pé wọ́n ti ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ in fact lórí social media nǹkan gidi nǹkan ńlá làwọn èèyàn sọ ń pa àwọn àmọ́ èèyàn tó ti ràn lọ́wọ́ lóríṣiríṣi ẹni pé lóòótọ́ owó ọ̀tí ò tó bẹ́ẹ̀ bàbá tó wá jẹ́ àgbàlagbà gbogbo àwọn kan máa gbàgbà pé kọ́lọ́run fún wa láǹfààní láti ní owó láti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́wọ́ tó ti jẹ́ pé a ti gbádùn ọwọ́ òun títí di arúgbó títí di àgbàlagbà ṣé báwọn fọ́nrán yìí gbogbo àwọn picture àtàwọn àwòrán bàbá wọn náà ni mo fi sínú ìyẹn àwọn fọ́nrán yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ìyẹn nípa bàbá Láyéwọlá Amọ́jẹ̀ tó jẹ́ pé bílíọ̀nìà ni wọ́n láti tó ti kọjá ogójì ọdún sẹ́yìn títí di àkókò yìí bàbá sì ń jẹ àǹfààní ìyẹn owó tán ni àwọn náà lẹ́wò ìyẹn tí King Wasiu Ayinde olúwayé Marshal jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n forí balẹ̀ fún wọn ìyẹn ní orí stage lórí pé kọjá bẹ́ẹ̀ mo ṣẹlẹ̀ rí wọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ẹ wo dédé TV náà ni a tún máa mú nǹkan mi wá tó máa ṣe wá láǹfààní tó máa jẹ́ bí kan tẹ́ ẹ̀ mọ̀ dáadáa àbí kan tẹ́ pé orin lójú nípa amúlùdùn lórí channel yìí ẹ máa subscribe ẹ like ẹ sì share ká share.